wàláì obìnrin yìí gbá mi. Kò sẹ́ni tí wọn ò lè gbà á. Kò sẹ́ni tí ò lè bọ́ sọ́wọ́. Ṣùgbọ́n ọjọ́ pẹ́ jù tí mo fi já. Wọ́n gbá mi o. Mo pàdé obìnrin kan lórí Facebook. Àtijọ́ ń sọ̀rẹ́ lórí Facebook ó tó ọdún kan. Tó bá póòsì nǹkan máa kọ́mẹ̀ntì ńbẹ̀. Òun náà máa kọ́mẹ̀ntì lórí program mi. Èèyàn ńlá ni mo pè é. N tó tún wá jẹ́ ń fínísì sórí ọ̀rọ̀ yìí ni pé nígbà tí ń lọ Mọ́kà ó ya fọ́tò ní yápọ̀ọ̀tì póun ń lọ Mọ́kà. Nígbà ó sì dé Mọ́kà bó ṣe ń sọ̀kalẹ̀ bó ṣe lọ tàwáàfù. Mo sì kí congratulation ẹ kú rin o. Àrìnyè láàmú rin o. Ó ní kí ni prayer point mi. Mo ní mo fẹ́ là mo fẹ́ jẹ́ èèyàn láyé náà ni. Ó ní ṣàlá o. Kàábà lòun ń lọ èyí òun ó sì bá ń tọrọ. Láti Mọ́kà ló tiẹ̀ ti béèrè direct number mi. Mo bá fún direct number mi o. Òun náà fún mi nọ́mbà tiẹ̀ làbájọ ń sọ̀rọ̀ mo bá sèfù nọ́mbà ẹ̀. Àwa ti ń sọ̀rọ̀ lórí WhatsApp. Ó ní lórí WhatsApp ni mo fi bóun sọ̀rọ̀ tóun ó fi kúrò ní Saudi o. Ọ̀tọ̀ o. Lọ́ba pè mí jọ́ kejì pé Alhaji Kọ́lá mo ti bá yín ṣàdúrà yín o. Tẹ́ ẹ bá fẹ́ mọ tó lè mú ìyàn pa. Tó bá jẹ́ mùsùlùmí o. Tẹ́ ẹ bá lọ Mọ́kà. Tẹ́ ẹ bá pé ẹ bá ra jàlámíà ẹ bá ra fìlà ẹ bá ra nǹkan kan ṣùgbọ́n mo tọrọ fún ọ ní Mọ́kà. Wàláhì ọ̀tẹ̀ lọ́rùn ju ká ẹ kówó Mọ́kà fún lọ. Bá a ṣe dọ̀rẹ́ nù o. Làbátúnjọ máa ń sọ̀rọ̀. Eléyìí èèyàn gidi ni ó jẹ́ màdáàmù dáadáa yìí. Ó sì lómi láà dáadáa. Ẹ kú iṣẹ́ ọrẹ o. Ọlọ́run ó gbà á ní bàádà o. Mùjísọ̀ Ọlọ́run tí màá rí dídé tó dé. Lọ́ba ní Alhaji Kọ́lá. Báwo ni iṣẹ́ lè bá mi polówó òtẹ́ mi? Mo lóòtẹ́ kan lájà ṣẹ́ bá ń polówó ẹ̀. Mo ní kí ni mò ń ṣe? Ní bẹ́ẹ̀ ṣe wá ìgbà wo lẹ fẹ́ wá? Mo nígbà tẹ́ ẹ bá fẹ́ ń wá ni mà. Mo tún respect ẹ̀. Ọlọ́run mọ́ fìyà jẹ mí. Ó ní ọ̀túnla ń kọ́. Mo ní mi máìndì. Èmi ò sì mọ́rọ́ pa. Ọ̀túnla tí ó wí yẹn ọjọ́ Monday lọ́ba ń sọ̀rọ̀. Ọ̀túnla yẹn bọ́ ọjọ́ Wednesday. Nígbà ń wé parí prógráàmù láago 12 láìfù ni mò ń ṣe. Mo wá ní ó lè tó bí aago 4 kí n tó dọ́dọ̀ yín o. Torí mo fẹ́ àtẹ́ǹdì sáwọn míì ni o. Mo ní mọ́tò mi yọnu. Mo ní wọ́n bá mi ṣe lọ́wọ́. Mo ní ó lè tó 4 kí n tó dọ́dọ̀ yín o. Ṣùgbọ́n ẹ máa retí mi. Lọ́ba nírú mọ́tò yẹn náà. Mo ní mọ́tò Honda Pilot ni mò ń lò. Ní sì máa yọ mí lẹ́nu gẹ́gẹ́ bí ẹni tí ò fẹ́ sóò kọlọ. Anyway, gbà ó lẹ́lẹ́ wá fẹ́ wá yẹn. Mo ní mò ń bọ̀ lénìí. Ẹ má wọrí. Tó bá di Friday, ẹ wá ẹnìkan. Ṣé bẹ́ẹ̀ ẹ mọ̀ drive mo ní bẹ́ẹ̀ ni. Ẹ má wulẹ̀ gbọ́kọ̀ wá tó bá di Friday ẹ máa bọ̀. Bóyá kí n ra mọ́tò kan fún yín. Adé máa yọ síra wọn nínú advert. Orí mi lago gbọ̀ngàn. Pé iṣẹ́ tá àti ìgbà tí wọ́n ní. Mo níṣẹ́ mọ́tò tuntun àbí tòkunbọ̀ ní tuntun ni o. Ọlọ́mọdé òun ogun mọ́tò tòkunbọ̀ láyé òun. Ó ní bóyá jíìpù ni mo fẹ́ ni o àbí ìlọ́ọ̀sì bá jẹ́ ìlọ́ọ̀sì tó bá gbẹ tó jẹ́ tuntun iye báyìí ni wọ́n ń tà bá jẹ́ jíìpù iye báyìí ni wọ́n ń tà. Mo ní alájà ẹ má jẹun náà yín lówó pọ̀ ìlọ́ọ̀sì náà dá ń wọ́n máa ní ìjẹ wá ní no problem tó bá di níjọ́ Friday ẹ gbé mọ́tò ń garage kẹ́ ẹ pè mí tẹ́ bá ti fẹ́ kó ń garage kí n lè ju location sí torí èmi ò ń gbélé o ibi tí n bá wà kí n ní kẹ́ wá bá mi ń bẹ̀ látijọ́ yẹn ń wòrórun sùn mọ́ tí n bá ti dijú yẹ́ tí n bá jarun pa lórí bẹ́ẹ̀dì báyìí. Mo ń bára mi nínú mọ́tò tuntun ajá balẹ̀. Èmi náà olóríṣi méjì ni o. Ṣé n tó ní kárí àlẹ́yìn àbẹ́yìn tí wọ́n ti ṣe ẹ̀yìn ẹ̀ pa. Mo fẹ́ máa lò ní káà ni mi ò nídìí kárí àlẹ́yìn rẹ̀. Oníyùn náà dá ọkàn ju fọ́tò sí mi ní para. Oríṣi mẹ́rin ibi tí wàhálà dé nù. Tí n bá tún wo fóònù báyìí tó tẹ̀ yín tó wo fóònù tó tẹ̀. Ìwà àmọ́ kọ́lọ̀ tí mò ń mọ́ bí dúdú ni bí funfun ni. Ọ̀dà ẹ̀mọ́lẹ̀ bíláàkì tó ní tó fàlà ó ní noted. Kò bá ń sọ̀rọ̀ ọkàn kan sórí WhatsApp náà ni ó ní noted. Kẹ́ ẹ mọ̀ bọ̀ wá gbé. Ó ní ẹ fi ṣáàdbàtì fún mi ní o. Mo ní kò sí pọ́blẹ́mù mọ́. Mo ti wò pé pátákì rẹ̀ á ní ṣáàdbàtì fóònù lóṣù 6. Gbogbo ara ní mọ̀ gbé lugi. Lọ́ba dín lálẹ́ Thursday mo bá pè é. Oníṣẹ́mi ìgbàgbé ọ̀la o. Àmọ́ ní mo ní ń dúpẹ́ lọ́wọ́ yín náà ni. Mo ní mo ti pe àwọn àfáà tí wọ́n wàá ṣàdúrà lé mi lọ́la. Mo ní mo fẹ́ káwọn àfáà ó ṣe special prayer fún yín. Àwọn àfáà sì máa ṣe ọbọ̀ sí parí oṣù. Àwọn àfáà ti wà lórí prayer báyìí. Alhaji Olóòtú ẹ ṣeun gan ẹ ṣé mo dúpẹ́. Tẹ́ bá dé àwọn nǹkan tí mo lè rí fún wọn. Bí òjò $100 lọ kí n fún wọn. Ẹ̀yin kọ́ yìí, Mùjísà Ọlọ́run tí màá rí. Ọkàn pè mí farara bíi 12 lọ́sàn-án yẹn
yẹn ni pé ṣé ti ń bọ̀ mo ní mo fẹ́ máa lọ gáràjì náà ni olóhùn wà níbi tóun ti fẹ́ ṣerun olóhùn fẹ́ sáré ṣerun pé ibi tí wọ́n ti máa ń bá òun ṣerun ní VI lòun wà wọ́n dẹ̀gbọ́ tí ń bá èèyàn sọ̀rọ̀ lóòótọ́ lọ́ba ní òun fẹ́ ra wíìgì kankan aláàjì olóòtú ìjẹ́ lè sáré bá mi sowó kan sọmọdé yìí mo lè lò ó ní òun ti kọjá límìtì òun fóònù ọba ní 140 mọ̀nà òyà ọba ìyá 140 gbágbágbágbá mọ́kàn tẹ́ lọ ní gbágá ń owó dọ́dọ̀ ẹ̀ báyìí ìmọ̀ bàrà mi jẹ́ ẹni tó fẹ́ ra mọ́tò àìmọye mílíọ̀nù fún mi kí n wá fún 140,000 mo ní ẹ̀mú ń tọ́ bá dáa bẹ́ẹ̀ bí owó yẹn ọ̀bá pé ẹ jẹ́ mọ́ olówó wíìgì lásán nìyẹn olówó tí wọ́n fi máa fíìsì ẹ̀ náà 100,000 ẹ farabalẹ̀ ṣé the same account náà ni ó di gbọ̀ngàn ẹni tí ń wá fàǹṣe kí ni ń wó fò ṣé ń kà ó 100 pẹ̀lú 140 bá ní bíi táwọn wo ni kí n máa bọ̀ ó ní bíbí 2-3 hours òun ó ti bóun parí òun ó ti padà sóòtẹ́ẹ̀lì bá ní ọjà lọ́ba tó bíi 1 hour mo tiẹ̀ ti dé gáràjì mo ti ń àrẹ́ǹjì fún mọ́tò tí ó gbé mi dé àjà o ló lọ́ọ́ gbà o ìyè báyìí lọ́ọ́ gbà o bá tó pe nọ́mbà rẹ̀ lọ èyí tí ó wàá jẹ́ ń wọ mọ́tò láti Ìbàdàn mo wá pe nọ́mbà yẹn pé nọ́mbà ò bá lọ mọ́ kí ló lè ṣẹlẹ̀ ń tó lóun ń ṣerun 2 hours 3 hours ti pé 4 hours ti pé 5 hours ti pé nígbà tó bíi 6 hours sẹ́ẹ̀mọ̀ èmi tó rò mọ́tò yẹn ti mú lára bá tún pé gárárá ọkàn gbé ni ẹlú aláàjì wọ́n mọ̀ sáré pè mí ní ìpara mọ́ mi ò yá mo ní láìláìláìláò kí ló ṣe wọ́n àwọn láàrin àgbà ni. bàbá Kọ́lá Olóòtú ọmọ Àdábánijà wọ́n ní ẹni ìjà òde bá ní péré lọ́kùnrin wọ́n wí pé kò sẹ́ni tán lè gbà nínú ayé ọ̀dà mo kí yín bí ẹ tí wò wá jákèjádò àgbáyé Tóbi Fásùgbà lórúkọ tèmi Bẹ́ńbẹ́yẹ́kẹ́ lẹ́ ń pè mí lónìí ẹ tún wò lóní Bẹ́ńbẹ́yẹ́kẹ́ àní kó sọ́wọ́ o wọn ní gbà wá ń gbàkúgbà mo ní wòlíì Fẹ́mi Wahab láti Madrid ní Spain lójú òkú wa ń bí mo kí yín sà ẹ kú dédé àsìkò yìí sà. mo kí yín olóòtú àti gbogbo àwọn tẹjọ wà ní stúdíò bí àtàwọn tó ń gbọ́ wa tó ń wà káàkiri àgbáńlá ayé oṣù tuntun tí a mú yìí oṣù ayọ̀ ló máa jẹ́ fún gbogbo wa ní orúkọ Jésù gbogbo eré tá a sá láti January dàsìkò tí kò bọ́ sí ọ̀mà ràn wá lọ́wọ́ láti bọ́ sí fún wa lórúkọ Jésù àwọn la máa rí ẹ̀yìn ọdún ìtọmọtọmọ tayátayá tẹbítẹbí ẹ̀yìn ọdún yóò ní rẹ́yìn wa ní orúkọ Jésù ilé Bẹ́ńbẹ́yẹ́kẹ́ ò ní wálẹ̀ òkèlè máa lọ ní orúkọ Jésù àwọn tó bá nífẹ̀ẹ́ yín Ọlọ́run á nífẹ̀ẹ́ wọn ní orúkọ Jésù àmín. tọ ẹ ṣeun o ẹ ṣeun sà tọ bàbá Kọ́lá Olóòtú ṣètò kan nínú ètò wọn yẹn wọ́n wá sọ pé kò sẹ́ni tí wọn ò lè gbá o pé wọ́n gbá àwọn gan ni ó tààràtà ẹnìkan ọ̀rọ̀ iṣẹ́ ni wọ́n gbà wọlé lóbìnrin náà ìgbà tí wọ́n ṣàlàyé àwọn ọ̀rọ̀ yẹn mo wò ó títí Yorùbá dẹ̀ máa ń sọ pé wọ́n ní ẹni bá ń wá fà wọ́n lòun ló ń wó fò ṣáfẹ́ sọ pé bàbá yìí ń wá fà wá ni wọ́n ṣe wá gbá wọn àbíbò ṣùgbọ́n kí ni tó yẹ káwọn èèyàn wá mọ̀ torí irú ẹ̀ ń ṣẹlẹ̀ láwùjọ wa dáadáa gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run ìyàwó ni orú ọ̀rọ̀ ẹ ṣe olóòtú mo fẹ́ sọ̀rọ̀ kan kó tó lè pé mo dáhùn ìbéèrè yìí ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó máa ń dá sí àwọn ọ̀rọ̀ lórí net mo kàn máa rẹ̀ tó ń bá sọ̀rọ̀ mo kàn máa rẹ̀ èmi kì í comment ẹ sọ̀rọ̀ kan sí ẹlẹ́ni ìjà òde bá ló ń pera ẹ̀ lọ́kùnrin ṣe rí èṣù Satan ó dẹ páńpẹ́ fún mi rẹpẹtẹ Ọlọ́run ló kó mi yọ kí n tó ṣe rí ẹnìkan sọ́njọ́ kan pé kàn wo orúkọ mi náà Muslim name wà ń bẹ́ẹ̀ mo kàn rẹ́rìn ṣé o mọ tèmi fèsì ni pé kéèyàn tiẹ̀ wà nínú ibì kan kó o bọ́ síbi kan wọ́n nìkan tó mo ogun tí mo jà kí n tó lè stand mo kàn fi rẹ́rìn pé Ọlọ́run adájọ́ bá ní kí n sọ wọ́n ti wà lómi fún ó ṣe máa rí nìyẹn because ohun tèmi jìyà lé lórí lòun fi ṣe ẹ̀yẹ bíi kí bóyá mo tún support tí ò dáa ibi tí mo ń lọ ni pé mo fi mọ́rọ̀ yẹn wá ni pé nígbà tí mo dé ìlú òyìnbó mo ní ìránṣẹ́ Ọlọ́run kan gbà yẹn ẹ̀yẹ mi tí ì gbà pé mi tí ọkọ̀ Ọlọ́run pè mí adẹ àsùnmọ́ra gan mo ti kọ́kọ́ ja àwọn ogun kan náà mi mọ̀ pé wọ́n ti ń sọ fún mi pé Ọlọ́run pè mí ti pẹ́ ṣùgbọ́n máa wò pé abẹ́ kí ni mi ò kákún because mo kàn wí pé má lówó lọ́wọ́ kí n rànjọ iṣẹ́ Ọlọ́run lọ́wọ́ kí n má mo ń ṣiṣẹ́ tèmi lọ ni so kí n tó kó Nàìjíríà wọn ti máa ń gbọ́ pé Ọlọ́run pè mí mo ń sọ̀rọ̀ ọ̀tọ̀ something years ago so ìyà tí mo jẹ ó pọ̀ gan-an
tí mọ̀ pé ọlọ́run ló fi ọwọ́ ẹ̀ jẹ mí kí wọ́n má fọ̀rọ̀ gùn ṣá òun lọ church bá tó ṣe rí wọ̀sí kan church pé àwọn kan ṣe gbá kan nìkan fẹ́ nìkan sùn church abeg bá tó fún wọn lẹ̀ èèyàn lèmi ń wò mí òwò ọlọ́run nígbà tí ààrẹ yìí dé ààrẹ yẹn lé 17 times mo sign between life and death hospital mi báyìí he said kí n kú tàbí kí n wà láyé 17 good times nígbà tó sú mi tó mọ tó fẹ́ ṣe mọ́ mo wá sọ fọlọ́run pé kó jọ kó ṣàánú mi ọlọ́run wá ní tí n bá ti lè jáde ó máa fi lè wò mí sàn o ṣé ẹ gbọ́ o pé kí n má wọrí kó máa wò mí sàn kí mo gbọ́dọ̀ ṣiṣẹ́ òun taratara ní o wọ́n dàbí nǹkan tá a tíì sì léni ṣẹ́ni tí ò bá ti ẹ̀ǹkántà ọlọ́run kò dọ́lọ́run mọ̀ láyé ẹni tó bá ń sọ pé àwọn pásítọ̀ kan níjọba lọ sọ́tún tó pé wọn ò rí nǹkan tó ń ṣe àdẹ́dẹ́ ń ṣe nígbà náà mọ̀kọ́ lọ́run wà tó ń lọ sọ́tún tó ń lọ ní nǹkan kan ò ṣe lọ́fẹsẹ̀ létọ̀ tó fẹsẹ̀ lẹ́yìn ẹ̀tọ́ sí gbogbo nǹkan tán tó sì wà á dọ́lọ́run mọ̀ ẹni pé òun náà máa kà ń pé ọlọ́run kí n má fọ̀rọ̀ gùn ṣá olóòtú máa yìí wá ń sọ fún mi pé ṣé ń gbọ́ o máa mi ìránṣẹ́ lọ́wọ́ ayọjú sí mi lórí àlà ìránṣẹ́ tí mo mọ̀ nàìjíríà yẹn a close down ẹ̀rọ pé lẹ́kọ̀ọ́ la wà ẹlẹ́yọ aládùúgbò fún ọdún mẹ́ẹ̀ẹ́dógún tí wàá pé ẹnìkan kú àwọn ọlọ́sẹ̀ nǹkan lu wọn ẹ̀rọ àmọ̀ kó ló mọ̀ lù báyìí ni bẹ́ẹ̀ ni bá lọ sí ìlú ẹ̀ ó sì yẹ bá ṣe máa ń ṣe ń gbà yẹn náà so máa yẹn súnmọ́ bí gan mo ṣe ẹ máa wò kéèyàn ṣiṣẹ́ odidi ọdún kan àbọ̀ kẹ́nìkan dẹ̀ gbowó ẹ̀kọ́ dẹ̀ bí sálọ iṣẹ́ pé aago méjì àárọ̀ la máa bẹ̀rẹ̀ aago méjì àárọ̀ la máa parí orí ìdúrà rẹ̀ máa wà ó ẹni tí mo trust lẹ́tí mo sọ yìí ó torí ẹ̀ máa sọ fáwọn èèyàn pé ọ̀tá ò kì í dúró gẹ́gẹ́ bí ọ̀tá láti bá tèèyàn jẹ́ á dúró gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́ ni jẹ́ pé sóòlù bàbá yẹn sìn òun tó ń ṣe kó fẹ́ ràn lọ́wọ́ torí fẹ́ kẹ́ ẹ mọ̀ ní o máa sọ mi pé òun lọ bí ó sọ pé iṣẹ́ ọ̀rọ̀ tó gbọ́n lọ sí Ghana o ọmọ kọ́ńtàtì mi o ẹ wo ọdún kẹwàá ọdún kejìlá rẹ̀ tí ti gbúrú ẹ̀ tí n bá jẹ́ èèyàn kan ni màá ti fi ọlọ́run rẹ̀ tipẹ́tipẹ́ ṣùgbọ́n nígbà àwọn àti lọ bá ọlọ́run jù ló tún wá súnmọ́ ọlọ́run ju tẹ̀tẹ̀lẹ̀ lọ títí di èní ní ìtì ẹ̀rọ tí owó yẹn mọ́ tí bá ní kí n ṣírò owó yẹn sí Nàìjíríà money almost 80 something million ni bá ní kí n ṣe lówó dásìkò tó wà ń sin o ṣùgbọ́n ṣé wàá ó disturb mi mẹ́fà ló bẹ̀ ni pé ní bàbá yẹn sọ lóòótọ́ ni kò sẹ́ni tán lè gbà ṣùgbọ́n tán lè gbà wá o pẹ̀lú àlàyé kò sí ẹ̀dá kan tán lè gbà ẹ̀dán lè gbà wá ṣùgbọ́n pẹ̀lú àlàyé ni. ẹ má bínú irú tó ṣẹlẹ̀ sí bàbá Kọ́lá Olóòtú yẹn tó bá jẹ́ yín gangan nírú ẹ̀ ṣẹlẹ̀ sí ṣé kò lè jẹ́ yín. kò lè jẹ mí mọ́ ti jẹ mí rí ṣé bàbá yẹn sì ṣe ó lè jẹun náà mọ́ ó lè jẹun náà mọ́ kò lè jẹ bàbá yẹn náà mọ́ yẹn máa ń sọ pé nǹkan kan ló máa ń mú yàn gbọ́n ẹ mọ̀ pé ọ̀tọ̀ ní practical ọ̀tọ̀ ní theory èmi fèsì practical ni o máa yẹn náà fẹ́ practical ni ìfúngbọ́ tó jódodo gan máa bẹ̀rù fún for now ṣe ti gẹ̀tẹ̀ àmọye ìgbà tẹ́ pé wọ́n máa háàkì fóònù ẹlòmíì online àwọn tẹ́jọ́ tí mo ń gbàdúrà fún ni o wọ́n ti háàkì fóònù ẹ àwọn sọ mi pé kí n jọ òun wà níbì kan fóònù òun gbákan àwo kan kí n sẹ́yìn iye báyìí sóhun lákàn wò pé ṣáà máa fi ìpín yàn gọ̀ ní kí ló pè mí àti ẹ̀pọ̀ tó ọmọ bí mi ò ti jẹun mi ti jẹun ni wọ́n á sẹ́ndì owó sí as what after some day ìyá mi àwọn akọkọ ní pé má bínú kì í ṣe òun ọ̀nà bó ti ẹ̀ ń ṣe wọ́gán kan nígbà tí mi stupid máa dẹ̀ sẹ́ndì owó sí ẹ ṣé mi àtẹ́jẹ́ bí ẹbí ni you are my member online I don't know you from anywhere máa dẹ̀ sẹ́ndì owó sí ẹ ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín tó dùn nù church ni pé ṣe bẹ́ẹ̀ ṣe ń wò mí máa sọ fáwọn ọmọ mi tí ò yé wọn nìyẹn kò sí mẹ́mbà mi kan tí mi ò ní mọ̀ yá ẹ̀ tí ì ní mọ̀ bàbá ẹ̀ tí mo àbúrò ẹ̀ kódà kí n má ti rí wọn báyìí torí pé kí ni tí bá ti gbàdúrà fún tí wọ́n ti rí result wọ́n á tún mẹ́lòmíì wá ọ̀dẹ̀ sẹ́ni máa wá ẹ̀ tó súnmọ́ wọn ni o so ẹ wà á nísùn kẹ́kọ̀ọ́ dàbí kan náà o ò dẹ́ṣẹ́ rí wọ́n máa ń sọ fún àwọn èèyàn dáadáa olóòtú má tètè kórìíra èèyàn má tètè fẹ́ràn èèyàn tí ẹ gbọ́ Yorùbá mi má tètè kórìíra èèyàn má tètè fẹ́ràn èèyàn Yorùbá mo sọ don't quickly hate some person and don't quickly love person because à ń gbé ayé tó difficult ẹlòmíràn tètè máa fìfẹ́ hàn sí ẹ ó ń jọ ọ̀gẹ̀dẹ̀ sọ́bọ ni o kọ́ bá lè rọ́bọ mú ni torí ìkà kò ní wá láti fẹ́ kọ́ fẹ́ ṣèkà fún ẹ o ẹni tó bá fẹ́ mú yàn á máa fẹ́ ṣe dáadáa sí ẹ irọ́ ni o ó níbi tó ń lọ bẹ́ẹ̀ ni the same thing náà ni àwọn èèyàn tó máa àti akẹ́kẹ́ nìkan dá ẹnìkan ò dá o mọ tó push ẹ̀ débẹ̀ o mọ ìbẹ̀rẹ̀ ìgbésí ayé ń tọ̀ bóyá frustration ló lè débẹ̀ ni o bóyá àwọn kan bí o ti dìde wá ní upbringing
dẹ́ kó jẹyàn burúkú. Wàá má fẹ̀sọ̀ ṣe wàá má mọ ohun tó ń fà á yẹn ló jẹ́ pé èèyàn tètè náà ṣe má bẹ́ má ṣe gbá kan ohun tó ń fà á nìyẹn kò sẹ́ni tó lè gbà ṣùgbọ́n tó bá ti gbá ẹ rí á ti speak sí brain yẹn pé wọ́n tún bá bọ̀ ṣùgbọ́n tó bá ti gbá ẹ rí yẹn wọ́n dàgbà tó bá kàn ń wo ọ̀kan ní tẹlifíṣàn pé fíìmù ni tí fíìmù bá jẹ́ original nígbà náà tó mọ̀ pé láìfún pé ó ké méjì èmi tèmi mo sọ kalẹ̀ yìí sì ẹmọ tó túmọ̀ sí ṣá odidi ọdún méjì gbáko kì í fi ṣiṣẹ́ ọ̀gá o ẹ mọ̀ kan ẹ lè understand kí lẹ wí. mo ní kankan tó fẹ́ sọ sà àwọn kan ní yes ẹni téèyàn ò bá rí rí ló lè gbààyàn ní ò lè gbààyàn pé ẹni téèyàn bá rí rí ẹ jẹ́ kí n tún mú ẹni téèyàn ò rí rí ẹ mọ irú tí bàbá kọ́ lọ lótú báyìí ẹni tí wọn ò rí rí ni wọn lò ló jẹ́ kẹ́ni yẹn gbà wọ́n nítorí ẹ̀ téèyàn bá rí yàn téèyàn dá mọ̀ lójú ayé báyìí téèyàn dárí yàn mọ̀ wípé irú ẹni bẹ́ẹ̀ ó máa ń ṣòro kó tó lè gbààyàn wípé kì í lè gbààyàn ẹ gbọ́ kí lè ro tiyín sí. tí mo bá sọ́fíìsì tẹ̀lé mi rí ìsìn sí ilé báyìí tálẹ̀ mọ̀ mi àyàn kan máa ń sọ̀rọ̀ wọ́n ní rúrọ̀ tó ń sọ ẹ̀dá yóò dá mo wá bá yín lọ́fíìsì sí ẹ̀rí mi dáadáa àjọ ń sọ̀rọ̀ mo tún wá ọjọ́ kejì ẹni bá mi wá sọ́fíìsì mi kí lẹ fẹ́ ṣe sí ẹ mọ plan tí mo ní ni mo ti rí èèyàn tó yẹ pé ṣé ẹ̀ ń gbọ́ mi ó ta ilé fẹ́ni mẹ́ta ó dẹ̀ mọ́ra àwọn ọ̀rẹ́ ìtìmọ́tímọ́ ni ó dẹ̀ ti ní plan ó dẹ̀ kó gbowó yẹn ó dẹ̀ lọ sí abroad ó dẹ̀ kó wálé mọ́ wọ́n rí wọ́n tún jọ lọ léèwé ni kí lẹ fẹ́ ṣe sí fẹ́ lọ bá jà lábroad ni kò sí nǹkan tó lè ṣe sí ó ti lọ nìyẹn ṣé gbogbo nǹkan yẹn ọlọ́run ni kí ọdẹ wà vigilant àwọn bá máa ń pa òwe kan Yorùbá gbọ́ Yorùbá wọ́n ní ìfura òun ní oògùn àgbà wọn ò ní gbàdí o wọn ò ní kó má gbàwẹ̀ wọn ò ní kó lọ sórí òkè o máa ṣe nǹkan pẹ̀lú fura pẹ̀lú tó fura pé tó bá rí báyìí wàá wo left wàá wo right so mò ń gbọ́ yín. mo ṣe interview fẹ́ nìkan nínú ọdún táwa náà yìí olórin lẹni yẹn ẹni yẹn wá ń sọ wọn ní kí ni nǹkan tó ó ṣẹlẹ̀ sí wọn rí níbi iṣẹ́ orin tó dùn wọ́n jù lọ láyé tí mo lè gbàgbé wọ́n ní ọjọ́ kan mà ní ẹnìkan pe àwọn wípé òun fẹ́ràn orin àwọn níbi táwọn ti lọ kọrin bì kan ó sì gba nọ́mbà àwọn ó ní láìpẹ́ ìnáwó kan wà tóun ó pè wọ́n sí tí wọ́n wà kọrin fóun o ni ó bá dẹ̀ ṣe ni ó bá ní kí wọ́n wá Abẹ́òkúta lolórin yẹn ń gbé ló bá ní kí wọ́n wá sílùú Èkó wọ́n ní làwọn bá gbéra rin ó dìlú Èkó ìgbà táwọn délùú Èkó àwọn bá níbi ṣe báà tí ó jókòó sí tó ti ń ṣe fàájì ìgbà táwọn débẹ̀ wọ́n ló tiẹ̀ kọ́kọ́ pẹ́pẹ́pẹ́ kó tó yọjú sáwọn gan ìgbà táwọn ṣáàtú débẹ̀ táwọn jókòó àwọn bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ó ń bá wọn sọ̀rọ̀ millions of naira wípé àwọn iṣẹ́ kan àwọn orin kan àwọn gbá kan àtàwọn business kinní kan míì tó tún kó mọ́ra nínú àwọn ti dùn pé ṣé báyìí láyé ìyẹn ṣe dáa ayé àwọn ọmọ ti dáa gbáà ṣùgbọ́n ní kúkúrú kò pẹ́ ló bá ní ṣé tiẹ̀ ní káàdì gan lórí fóònù yín torí káàdì tẹ́ ti fi ń pè mí látàárọ̀ láwọn ní kò sí káàdì o fóònù mélòó lẹ́ ń lò ló bá ní fóònù méjì ẹni tó tẹ̀lé olórin yẹn tó jẹ́ bí mánéjà ìyẹn ń lo fóònù ẹyọ kan wọ́n á ní ẹ kó mẹ́tẹ̀ẹ̀ta wá ẹ jẹ́ ká sáré báyìí lòdù káàdì sórí ẹ̀ ọmọ mi wá lọ bá wọn lòdù káàdì sí ìyẹn bá lọ ló bá kó àwọn fóònù yẹn lọ ìgbà tó yá o náà bá ní àwọn yọ kí bọ̀bọ̀ ti dé náà jẹ́ sáré wò bá ṣe dìde nìyẹn pé kọ́ra kò tí pẹ́ púpọ̀ tí bọ́bá yẹn lọ náà o tó kó fóònù yẹn lọ wọ́n ní bá ṣe yàgò díẹ̀ báyìí lọ́pọlọ wọn sí pé nǹkan ti ṣubú lu àwọn gbogbo fóònù lára àbí kó lọ wọ́n ní kò sí £1 lọ́wọ́ àwọn torí àwọn rò pé bóyá yóò tiẹ̀ fáwọn ní kankan táwọn bá ń padà bọ̀ irú yẹn ẹgbọ́n ta ni ìyẹn náà lè ṣẹlẹ̀. ohun tí mò ń sọ fún yín nìyẹn ṣe rí mo máa ń sọ àpáàtì pé wọ́n ń gbàyàn wọn ò gbàyàn tó bá ń bàyàn ṣe máa la ojú kan kó máa dè kan ṣe rí ọ̀pọ̀lọpọ̀ tẹ́gbọ́n tẹ́ máa ń ṣe program tẹ́ máa ń ṣe ẹ̀yà sọ kínní kan fún yín àwọn ìránṣẹ́ Ọlọ́run máa ń tàbá pè mí jù ṣe rí iṣẹ́ tá à ń ṣe ṣe é gbọ́ mi èyí pé àwọn ìránṣẹ́ Ọlọ́run tẹ́ bá bá wọn sọ̀rọ̀ ń jọ mi wọ́n á sọ fún yín mọ́tò àánú iṣẹ́ wa gbogbo àtàgbàdà wọn pátápátá wọ́n fẹ́ lò yàn kan lọ ni. wọ́n fẹ́ lò tó lọ jẹ́ pé tẹ́ bá ń blame ìránṣẹ́ Ọlọ́run bẹ́ẹ̀ ni mo sọ fún yín gbogbo wọn pátápátá mo lè pé 95% wọ́n fẹ́ lò yàn kan lọ pé dádì kan báyìí ṣẹlẹ̀ sí mi wọn ò fẹ́ kí ẹ̀ bó jẹun wọn ò fẹ́ kí ẹ̀ bó wọṣọ wọn ò fẹ́ kí ẹ̀ bóyá fóònù yóò ti ra káàdì sí kódà kan rí mílíkù tá àrẹ́gbẹ́ rí kò tí ì tó kàn wọ́n o wọ́n prefer kan fowó yẹn ṣe nǹkan sára tiwọn
tàbí àwọn ọmọ wọn àwọn ló pọ̀ jù ìyẹn pé tó máa ń blame ìránṣẹ́ Ọlọ́run gbà mọ́kàn máa ń rẹ́rìn torí pé àwọn yẹn jẹ́ figure head ni o èyí tọ́mọ lẹ́yìn ń ṣe ló pọ̀ jù tó yẹ yín sìn wọ́n dà ká sọ̀rọ̀ Nàìjíríà ń sìn ni àwọn olórí wa ò ṣe níjọ́ tó ti bí mi láti máa ń sọ bẹ́ẹ̀ o ó sì yẹ pé ṣé family gbogbo àwọn tá à ń sọ yìí ni ní àtúnṣe the same thing àwa aráàlú yẹn gangan là dá ẹ jẹ́ kí abúlé kan sì ká abúlé yín sìn àwọn abúlé yín ní Bọ́ǹfìtà ẹ̀yẹ ló ń ké ń bẹ̀ wọ́n dẹ̀ pé abúlé lọ́kọ́ síbẹ̀ o ilé bẹ̀ gan ni kankan ò gbé bẹ̀ ẹ̀yẹ kan kọ́ skul bẹ̀ lọ́la sí wọ́n á sọ yàrá kan bẹ̀ ju 500,000 ni ṣé ìjọba náà ní kọ́ lọ ṣe àwa gangan la ò dá la ṣe rí nǹkan yẹn kí mo bá lọ ni pé ṣe rí àwa èèyàn burú o mo ti rí ọmọ ìyá Christian ni wọ́n and they said one to one another pé ìyá soft mind ẹ lè rí gbá ọmọ ìyá ẹ̀ ni ọmọ ìyá ẹ̀ ló ṣe kínní kẹfà yọ bẹ́ẹ̀ ni pé ṣe rí ètò ẹ̀sọ́ nípa olórí kò síbi tí àwọn nǹkan yẹn ò sí ṣùgbọ́n mo máa ń sọ fún àwọn ọmọ tí mo bí nínú máa ṣe nǹkan tìfura nígbà tí ìyá tó bí mu ẹ̀ tọ́jọ́ dàgbà tó gbé sínú tó lè ṣe ọmọ tó bí wàá pàdé nǹkan lójú tì láyé my bestie kò sí bestie kan anywhere ní ti kálukú ọjẹ ló wà ṣe rí géèmù láyé géèmù chess ni o anybody fẹ́ tó bá ṣe gbọ́n sí tó bá ṣe mẹ́nìkan ẹ wò dáadáa ẹni tó ń jẹ ó fẹ́ jèrè ni kò fẹ́ kó sọ ara ní oúnjẹ tó ń jẹ yẹn onímọ́tò kò fẹ́ kó débi tó ń lọ kò má bọ́n tó ń lé kó àwọn mọ́tò padà kó má padà lọ ni dókítà ó fẹ́ kó síìkì ni o so gbogbo kálukú ń wá bí tiẹ̀ ṣe máa dá anybody lọ ni ẹ má yẹ kẹ́nìkan tàn yín jẹ tó bá ń gbọ́ mi dáadáa máa ṣe nǹkan pẹ̀lú brain mo ti tají ni pé nínú bíbélì ni the first murderer àwọn ìbejì ni ìbejì so bẹ́ẹ̀ ni a ti máa wò ó pé bẹ́ẹ̀ ni ẹni tó kọ́kọ́ pa èèyàn láyé ọmọ ìyá kan náà so tọmọ ìyá kan bá lè bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ Ọlọ́run ń pa lówe fún ẹ pé ọ̀sẹ́ni tí ò lè dá ẹ ọ̀sẹ́ni tí ò lè ṣàdá sí ẹ we are very careful woman kan tí náà ọmọ ọjọ́ mi mò ń gbàdúrà fún àjọ máa ń gbàdúrà ni mo wá sọ fún olóòtú ẹ bẹ̀rù ayé o nǹkan méjì ló ṣẹlẹ̀ sínú oṣù yìí bá ti kú báyìí alákọ̀ọ́kọ́ èèyàn kan wá fẹ́ sáàfù lẹ́kọ̀ọ́ láti ìlú ẹ̀ ọwọ́ àjọ mọ̀ ń kú ẹ̀ ọwọ́ á ní kó dé sọ́dọ̀ òun aṣọ ọmọ èmèrè lọ́mọ yẹn wọ́n dẹ̀ sọ fún pé má gbàlejò ìyẹn ti dé kò tán ó ti wà ní ṣọ́ọ̀bù ẹ̀ kò ṣeé lé padà wọ́n bá tiẹ̀ ní dáàdì mi fún mi ní ṣéènì kan mọ́ ní mi ti ẹ̀fẹ̀ gold ní o gold ní ó tóbi ẹ̀ ti fi sọ̀rọ̀ báyìí ní ẹni ò ti gbádùn ẹni tó help ṣe tó rí bẹ́ẹ̀ yẹn mo ṣe gbàdúrà fún mo sọ bó ṣe máa ṣe nìyẹn kí yẹn lọ nǹkan padà this same month tá a lò tán yẹn mo ń sọ o mo wá gbàdúrà ó ní ọlọ́jọ́ òyà dáàdì mo ní kí ló jẹ́ gbọ́dọ̀ òyà nǹkan báyìí ó ní kò rí bẹ́ẹ̀ mo ní èmi dẹ̀ rí bá kéèyàn wá gbọ́ ọ̀tún mo sọ ẹ̀ máa ti mú ti gbọ́ màá lọ gbàdúrà fún tọ̀ pé kó lálàá kó rí fúra ẹ̀ ó wá lálàá ó wá rí ẹni tó ń ṣe é tó wá gbé ẹ bọ̀ síwájú ṣọ́ọ̀bù ẹ̀ lójú àlá ni o oníwà mọ́ tó ń pè ní ayé lè wọ́n tó bá ti lọ sí ṣọ́ọ̀bù bí àná tí wọ́n mú gbàdúrà sí ẹgbẹ́ dání mú sísọ ti dání pẹ̀lú ẹ̀ mo wá bẹ̀ sí gbàdúrà fún inú ilé ni ó tàn tí bẹ̀ sí bọ̀ tó wá wá nínú ṣọ́ọ̀bù yẹn bẹ̀ sí yọjú báyìí lọ́wọ́ bẹ̀ sí gbálẹ̀ ẹ̀kọ́ tàbí wà ń bẹ̀ sí ṣọ́ọ̀bù ẹ̀ ni ohun tí ó rí lójú oorun ni ó ohun tó wà lẹ́nu àárẹ̀ bó ṣe ń bá ń sọ̀rọ̀ lọ́wọ́ láti ìjọ yẹn níṣẹ́ ti ṣí padà kẹ́ bá mọ̀ pé ayé yìí kálukú ń wá bí yọ̀ ṣe máa dún ọbẹ̀ títí ẹni ẹ̀ gbọ́dọ̀ yára ẹ̀ bẹ́ẹ̀ sọ́mi yẹn sì wọ́n máa ń pò ìkan fáwọn èèyàn wọ́n máa ń yà wọ́n lẹ́nu ẹ̀jẹ̀ sọ kí nígbà fún yín ẹni bá sọ pé lọ́ni mò ń pa tó bá jókòó oró dáadáa tí bàbá yẹn bá bímọ méje tó bá jẹ́ last born ẹ máa gbọ́ o bàbá kan náà ìyá kan náà ló bí mo ti sọ̀rọ̀ yẹn fún yín ẹ fẹ́ máa rẹ́rìn tó jẹ́ last born èrò kálukú ni pé kó dáa fún mi kí n help àwọn tó kù tèèmọ́ last born tó rò nìyẹn tèèmọ́ middle èrò mi ni pé kó dáa fún mi o kì í help àwọn tó kù automatically ẹnìkan fẹ́ kẹ́nìkan jẹ́ nìkan lọ nígbà tó mọ ìyá ẹ̀ bá ń ronú ẹ̀ sí ẹ ẹ̀yin èèyàn ẹ jẹ́ ká gbọ́ ó yẹ kó ti mọ̀ pé ayé tá a wà yìí tààrẹ ẹni kò kọ́kọ́ mọ̀ o báíbù ò ní kó fẹ́ràn ẹnìkan kan jura ẹ lọ o fẹ́ràn ọ̀làkejì ẹ gẹ́gẹ́ bí ara ẹ ẹ jẹ́ ká ronú sí kankan ifun bàbá wa tún parí àwọn bàbá wa wọ́n ti náà bá ń jó èèyàn tó ń jọmọ tó bí nínú ọwọ́ pàtàkì ẹ̀ náà tọ́lọ́ máa gbélé ayé ẹ̀mí gígùn ló ń sànyà ẹ jẹ́ kí n kọ́ da dúró báyìí náà lótú ẹ ṣe. ẹ ṣeun àwọn kan wá sọ wípé béèyàn bá fẹ́ máa rọ́lu bábu àyà
téèyàn fẹ́ máa kó sínú Mm. kán máa gbàyàn kán máa fàyàn lórí fọ̀dà fún àwọn oníjìbìtì téèyàn fẹ́ bọ́ lọ́wọ́ wọn wọ́n ní àfi kéèyàn máa tọrú ẹ̀yìn báyìí lọ àwọn ìrántí Ọlọ́run pé àfi kán máa bá wọn pray sí o káwọn tó jẹun káwọn tó mọ̀ bẹ́yẹ wà làwọn ó jẹ tàbí ráìsì ẹ gbọ́. kí ló táwọn èèyàn máa ń tanra wọn jẹ náà kò sí ìránṣẹ́ Ọlọ́run tó mọ everything tó bá sọ bẹ́ẹ̀ fún yẹn kí n mọ sọ bẹ́ẹ̀ sọmi yẹn yín sì màá pa òwe méjì fún yín ìmọ̀ Yorùbá ni wá òwe méjì ni o alákọ̀ọ́kọ́ wọn sọ pé onídè ká bọ̀gún ká kírun ká lọ ṣọ́ọ̀ṣì lògùn àgbà wọn ní ìfura ẹ̀rádùn àmẹ́ bí àwọn tí ń lọ kó sọ àwọn ìránṣẹ́ Ọlọ́run wèrè nìyẹn tí ò ń yé wọn o wọn ò ń ronú ẹ má jẹ kí ẹ jẹ́ á máa ronú ẹlẹ́ẹ̀kejì àwọn bàbá wa pa á lówe wọn ní bẹ́ẹ̀ ní ṣe rí ọ̀la kì í rí bẹ́ẹ̀ babaláwo ṣe ń da ifá ojoojúmọ́ kí ló tí ò ṣe rí tàná ẹ̀ lé kí ló tí ò tí ò lánàá ẹ̀yìn ẹ̀rọ torí ẹ̀ jẹ́ pé ẹ̀dùn yàrá àwọn akẹ́kẹ́ fíṣọ ọdún tó ń bọ̀ ní ọ̀dẹ̀ ìmákan wò báyìí pé ihun tí ọ̀tọ̀ kó máa ṣẹlẹ̀ yẹn tó ń lọ gbàdúrà kọ́kọ́ lọ́hùn yí padà kí ló fẹ́ fáwọn èèyàn máa kọ́ máa wọ ẹlòmíì máa kàn fẹ́ sí sọ̀rọ̀ ni so torí ẹ̀ jẹ́ pé ìránṣẹ́ Ọlọ́run kan pè mí láti ìlú kan láfíríkà fẹ́ dárúkọ ìlú yẹn because àwọn ọmọ ìlú yẹn pọ̀ tó jẹ́ ọ̀nà tó máa ń pè mí ṣé ń gbọ́ mi olóòtú. àgbọ́yé. wọ́n ti Ọlọ́run ṣe obìnrin Ọlọ́run kẹ ìránṣẹ́ Ọlọ́run dẹ̀ ni wọ́n ti gba dáadáa àwọn tó dẹ̀ ń gba ìránṣẹ́ Ọlọ́run ẹgbẹ́ ẹ̀ ni. so ẹnìkan wá fún nọ́mbà mi ó wá fún mi ṣe spiritual father ó kàn rí i pé òun dédé sùn ni agbára òun kàn dédé disappear ní agbára ẹ̀ kàn lọ ni ó kàn rí i pé wọ́n empty tẹkuntẹkun kò dẹ̀ gbọ́ English ó bẹ̀rẹ̀ sí ní pẹ́ tó bá mi sọ English tó jẹ́ pé ọmọ UK nìyẹn tẹ́kọ̀ ọmọ olùkọ́ náà ni wọ́n tó jẹ́ kẹ́hìn ní yunifásitì sísìn ìmọ̀ àti pé kò ṣe kan tó lé ní adé ó lé ó ṣe àmì kí ló lé tó dẹ̀ sọ tó máa lọ rà fún mo tún wá kọ pé next time má kì í fún nǹkan báyìí mo wọ́n náà máa ṣe bó ṣe ríre bó ṣe ríre bó ṣe ríre ẹ máa gbọ́ o ó wá sọ fún mi pé èló ni máa gbà mo ní máa gbà kí ni èló mi fún Ọlọ́run ó níbẹ̀ táwọn máa ń gbowó lọ́wọ́ òun ní àwa máa náà God nìyẹn o síra wa o tí èèyàn bá ń ṣe bẹ́ẹ̀ fún ìránṣẹ́ Ọlọ́run ẹgbẹ́ ló máa ṣe fún ordinary member sórí ẹ gbọ́dọ̀ understand the spiritual thing and physical thing gbogbo kan náà kọ́ lè máa ń gbàdúrà sí ìmọ̀ kọ́ lè máa ń lọ bá ìránṣẹ́ Ọlọ́run fún ọ̀dọ̀ Ọlọ́run máa fi hàn yàn orí ètí mo sọ fún yín pé wọ́n fún ṣe nìyẹn sí Ọlọ́run sọ fún mi tẹ́lẹ̀ òun ni ò gbọ́ ó wà fẹ́rí emotion ó ní ọmọ kìíní òun ni bàbá ẹ̀ ṣe dáadáa sóhun rí ó dẹ̀ ti wà lẹ́nu ọ̀nà kí wọ́n á ní kó padà sílé ni so ògbà kan máa ń fi nǹkan hàn yẹn ògbà kan ìgbà míì Ọlọ́run máa ń silent tọ́lọ́run tẹ̀ ní sọ̀rọ̀ rárá tó ní akọ̀ dédé silent ó máa ń bẹ́ẹ̀ so bó ṣe rí nìyẹn olóòtú ó possible ṣùgbọ́n kì í ṣe pé o ò lè force Ọlọ́run kó sọ̀rọ̀ ètò bá wù ní so tí mo rí nìyẹn olóòtú. ok ṣé n tẹ́ ẹ̀ sọ báyìí ni wípé irú bí bàbá Kọ́lá Olóòtú ń gbà yẹn tí wọn ò lọ gbàdúrà sí bóyá lọ́wọ́ àwọn àáfàá wọn tàbí àwọn pásítọ̀ tàbí lọ́wọ́ ẹnìkan kan tọ́kàn bẹ̀rẹ̀ sí take a decision yẹn wípé báyìí iṣẹ́ yẹn ń gbà yẹn náà ìgbésẹ̀ yẹn náà dáa bẹ́ẹ̀ ẹnu pé wọn ò kàn fura ni. no mi sọ pé ó dá wọn ò fura ni àwọn ti wò pé èèyàn tó lọ Mẹ́kà wọ́n ti gbàgbé pé amúrọ̀bà mẹ́nu Mẹ́kà mẹ́tọ́ yẹ kọ́ ọmọ Mẹ́kà ni ọmọ Sáúdí ni wọ́n ti rò pé èèyàn tó lówó ni ẹni tó lówó máa ń kọ́ sórí ẹni tí ò ní máa ń kọ́ sórí kódà ẹni tó lówó gan fẹ́ gbà lọ́wọ́ ẹni tí ò ní ní Nàìjíríà so kí la fẹ́ fàyọ̀ ńbẹ̀ ni pé wọn ò fura tó ni tó ṣe yín sìn they are carried away n tó fa tí bàbá yẹn ṣe nìyẹn tó fi rí bó ṣe rí yẹn ṣùgbọ́n tẹ́ bá sọ pé ìránṣẹ́ Ọlọ́run máa rí dádì ìbọn fẹ́ ṣe nǹkan báyìí kíní kan wà tá a kì í dá sí mo sọ fún àwọn ọmọ ìjọ mi wọ́n ti bá mi jà láìmọye ìgbà pé dádì ẹ̀rẹ́ sọ fún mi ṣé kí n fẹ́ ọ̀bọ yẹn ni àbá dá sọ̀rọ̀ gbéyàwó ẹnìkan fẹ́ mi ń sìn dádì ṣé kí n fẹ́ àwọn márùn-ún ló bá mi sọ̀rọ̀ màá sọ fún ẹ pé mi ò kì í condemn èèyàn tó bá kí òfin ń tọ́ ẹnìkan náà padà fẹ́ bẹ́ẹ̀ secret tó ń hide fún ẹ màá sọ fún ẹ lẹ́ẹ̀kọ̀ọ̀kan nítorí kọ̀ọ̀kan hide èyí tó bá mọ̀ pé ó lè endure òun ló máa padà fẹ́ àwọn àbẹ̀rẹ̀ pé why ọ̀rọ̀ last week nìyẹn dáàdì bá ṣe báyìí sí wa nígbà tí wọ́n ṣe meeting ní wa tó ń lọ́kọ tó ń wọ́kọ tó ń wáyàwó wọ́n yẹ kó sọ fún wa ni mo ní kò sí èyí tí mi ò mọ̀ ní gbogbo ẹ̀ máa sọ fún ẹ pọ́pọ́ ẹ lélẹ́yìí kò fẹ́ o tàbí ìyàwó ẹ lélẹ́yìí èrè wà ń bẹ̀ ó lè jẹ́ èrè after 10 years ni wọ́n bá 9 years ó wà láàrin òní jẹ́ gbádùn dáàdì ẹlẹ́ni kí n fẹ́ o àwọn àti wọ́n á jẹ̀bi lórí nǹkan tẹ́ pé òun gbádùn wọn ló ń gbádùn èmi náà máa disturb dáàdì ẹlẹ́ni kí n fẹ́ o níta máa sọ nìyẹn dáàdì lọ́dẹ̀ fa o
tàbí kẹ́nìkan lówó lọ́wọ́ ń sìn mí àwa ní dáàdì ní kí n má fẹ́ kíní kan ẹ̀mí tí wọ́n á lọ fẹ́ mò ń jìyà yìí bóyá ń tọ̀ owó tó ní yẹn sìn rá in the next 3 4 years ó máa kú tàbí pé ó yà lọ gbẹ̀ngbà tí yẹn bá ń gbádùn tó ń jìyà tó wà yẹn káàdì lè mo fẹ́ lágbájá dáàdì ló ṣì mí lọ́nà wọn máa finalize orúkọ ẹ káàkiri tó ń dà kí n ṣe dá sí torí mò ń bọ̀ ọlọ́run gbà mí ó máa ń pẹ́ ó máa ń yá ọlọ́run ò dàbí èèyàn ọlọ́run kì í kánjú kọ̀dẹ̀ kì í slow gbà tó bá wọn ni òun ló mọrí sí wa tó ṣe delay tó fi yá tẹ́gẹ̀tẹ̀ sórí nǹkan bẹ́ẹ̀ yẹn èèyàn ò lè sọ pé bàbá yẹn tán ṣe so kẹ́ ọlọ́run ló máa jẹ́ kéèyàn gbọ́ nígbà míì ọlọ́run máa ń sọ nígbà míì ọlọ́run kò ní so depend ó ti yé yín sí. àwọn kan sọ pé tí ìránṣẹ́ ọlọ́run kan tí ò bá ṣúọ̀ àwọn èèyàn wọn lo gbólóhùn yẹn ni o wọ́n ní wọn kì í fẹ́ dá sí ọ̀rọ̀ ìgbéyàwó pé bọ̀tá bá ṣúọ̀ wọ́n máa sọ kàtígóríkálì ni pé lágbájá lọkọ ẹ̀ lágbájá níyàwó ẹ̀ Abẹ́òkúta ló ti pàdé ọkọ ẹ̀ kìnnìkan ló ti pàdé àlè ẹ̀. èyí tó wọ́n pàdé èèyàn yẹn ọ̀tọ̀ nìyẹn o ìyẹn possible ṣùgbọ́n ìránṣẹ́ ọlọ́run tẹ́ pé ó ṣúọ̀ kò ṣúọ̀ yẹn wọ́n ní ẹnu ojú ò bá rán rẹ̀ ni tí wọ́n á fọ ọmọ orogún ẹ̀ dájọ́ ṣọ́ọ̀bù yẹn sì ẹni tí ò bá rí máa ń pọ ọmọ orogún ẹ̀ sájọ́ ẹni tójú ò bá tí ì rí wọn ọmọ orogún kájọ máa dájọ́ papọ̀ tó bá kájọ sá lọ aṣọ àmọ́ tó ń pè ní pé tí ó lè sọmọ tiẹ̀ bẹ́ẹ̀ fẹjọ plan ẹ̀ ni ṣe rí tẹ́ ẹ bá ti pè mí pé òun fẹ́ fẹ́ èèyàn kan ìdí èmi máa ń ṣe ni pé ṣo fẹ́ fẹ́ lóòótọ́ ṣo láìkí ẹ̀ ṣo ní fìlì fún màá ló ní fìlì fún ó ní nǹkan tó máa ń ṣe fún wọn màá ní ayé máa lọ lo nǹkan ìfúnjọjọ méje kó lè máa ṣe báyìí wàá mọ̀ bọ́yọ̀ kọ ẹni fúnra ẹ̀ èmi ti rí ṣùgbọ́n màá jẹ́ kó rí fúnra ẹ̀ lójú àlá ọlọ́run á fi hàn ẹ́ ìpọ́nṣẹ́lẹ̀ láìpẹ́ yìí náà dádì òun náà sọ fún pásítọ̀ ọjọ́ mo ní kíni mo tẹ́ máa ṣe fún ẹ yàtọ̀ nǹkan ló máa lọ́ra nǹkan ẹ̀ máa dẹ̀ gbàdúrà fún ọyá máa lò máa fún ládùúgbò àti máa gbà lóru tó bá lọ́jọ́ kéńjọ́ kejì kẹta ọlọ́run á ṣàlàyé fún bọ́yọ̀ kọ ẹ̀ nàbọ́kọ ẹ̀ àbíyàwó ẹ̀kọ́ náà fi hàn ṣé wọn pé irú yẹn sì ó dùn ó tún dọ̀ọ́dọ̀ kejì kò ní wá bá mi á ti mọ̀ pé ọ̀tá ló jẹ́ yájọ pàápàá àjọ bá ọ̀tá jà ní àtọkọ mi èmi àti ìyàwó mi kò ní máa ro pé dáàdì ló ṣì mí lọ́nà ìgbọ́n tó ń sọ yẹ yìí sì because àwọn èèyàn wà desperate ire inú nǹkan náà máa ń wá wọn ń wádà kejì ẹ̀ bẹ́ẹ̀ kọ̀ rẹ̀ nǹkan tó lè dá kọ́kọ́ bàjẹ́ díẹ̀ àbí ẹni tó máa bí máa kọ́ sọ́fà oyún nínú náà okùn lè bọ́mọ lẹ́gbẹ̀ẹ́ kò possible ṣùgbọ́n àwọn èèyàn kì í fẹ́ rú ẹ̀ tó ẹni tó ń ṣe àwọn tó ń ṣe rú yẹn mo dúró de ohun tó àkàrà ṣẹlẹ̀ sí wọn mo ti ṣe rú ẹ̀ sẹ́yìn I have the knowledge of this work ọlọ́run kọ́ mi èmi náà lọ sí school ẹ̀ rẹpẹtẹ so ó ṣòro because ọlọ́run yàtọ̀ sí èèyàn bó ṣe ń ṣe nǹkan ẹ̀ bẹ́ẹ̀ mo lè sọ fún ẹ pé ọkọ ẹ wà lẹ́mẹ́kúta tóbi o wàá pàdé ọkọ ẹ nílùú òyìnbó tóbi o ṣùgbọ́n a sọ pé ẹni máa ń lọ fẹ́fẹ́ mi orúkọ ọ̀kan ni he ìkan ni bí màá ní sí yẹn lọ́kọ ẹ̀ ọmọ alówó ń bẹ̀ ó máa ṣe gbá ń bẹ̀ ọdún kìíní jẹ́ kò bímọ ọdún kẹta ọdún kẹrin dáàdi ẹ̀lẹ́kó bá mi bóyá ọdún kẹwàá lọ́run tó fẹ́ fún un lọ́mọ kò ní jẹ́ ògbádùn adẹ̀má scan á máa borúkọ ẹ̀jẹ̀ kiri ni àwọn ìránṣẹ́ ọlọ́run fẹ́ẹ̀kì ló kó bá mi dáàdi yẹn ni. ó dáa ìyẹn ó jókòó ó gbọ́ títà ó jókòó mo wá rántí ìròyìn kan tó jáde láìpẹ́ yìí lópin ọ̀sẹ̀ tó kọjá ṣe la bẹ̀rẹ̀ sí gbọ́ táwọn èèyàn ń pariwo ẹ̀ ń bá lówó nínú Opay o ẹ̀ ń tó bá lówó nínú Opay o Opay jẹ́ báǹkì kan online bank ní Nàìjíríà mi ò rí ẹ ti gbọ́n pẹ̀ pé ẹ̀ ń bá lówó nínú Opay o kó owó ẹ̀ kúrò torí wọ́n ti ń gba àkáǹtì wọ́n ti ń kó owó àwọn èèyàn lọ o kò pẹ́ la gbọ́ròyìn pé ọwọ́ ti tẹ pásítọ̀ tí wọ́n láwọn ríran làwọn ríran wípé owó àwọn èèyàn yóò fẹ́ ṣe àwọn rẹ̀ fóònù àkáǹtì o so wọ́n ti wá gbé pásítọ̀ ti ní káwọn èèyàn má bínú wọ́n ti padà tọrọ àforíjì ní àhámọ́ ibi tí wọ́n gbé wọn sí. ṣáfẹ́ sọ pé irú wòlíì yẹn pé kì í ṣe pé bí Olúwa ló fi hàn wọ́n tóòtọ́ bá ṣe sọ ní àdúgbò. olóòtú má ní kí n sọ ọ́fà tí mo ti rí fún yín tẹ́ pé tí má ní kí n sọ ọ́fà yẹn fún yín níbi tí màá ti dé lénìí ṣùgbọ́n ọlọ́run máa sọ fún mi tí n bá tọ̀ tí n bá gbọ́ ọlọ́run sọ fún ìyàwó mi lójú àlá that's number one. ẹlẹ́ẹ̀kejì èyí tí ò yí ọ̀pọ̀lọpọ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ ránṣẹ́ ọlọ́run tó nowadays wọ́n fẹ́ wà relevant wọ́n wá ṣe nǹkan kan tí ó gbà mọ̀ pé ó sọ̀rọ̀ báyìí orí bẹ́ẹ̀ bí bàtà kéré tẹ́níwọ̀lì kan lọ sí zoo tó fẹ́ lọ máa lọ wàásù fáwọn kìnìún tí òun jẹ́ Daniel tọ́lọ́ bá rí ṣe nígbà yẹn ni
kódà á jẹ́ olówó débi pé so wọ́n fẹ́ wà relevant àwọn náà pọ̀ jù ní èdè máa ń sọ fáwọn èèyàn àwọn ìránṣẹ́ Ọlọ́run bíi tèmi don't use people like to gamble ẹ̀mí èèyàn ló fi ń ṣeré yẹn má fẹ̀mí èèyàn ṣeré àwọn tó sọ ń gbà yẹn pé kán lọ gbowó yẹn sìn investment àwọn kan ló bàjẹ́ tó ṣe yẹ yín sìn àwọn tó ń ṣiṣẹ́ ń bí pé ó pè yẹn sìn àwọn náà máa níṣòro pé kí wọ́n lè san sálárì mọ́ nígbà táwọn ìbá ti ń gbẹ̀ sí kó wọ́ kó ń bẹ̀ so òun gamble nìyẹn tọ́lọ́run bá sọ̀rọ̀ fún ẹ sọ pé ó sọ ẹ mọ̀ kí mo ní pọ́lísì kan mi sábà sọ pé Ọlọ́run sọ báyìí ṣùgbọ́n àwọn ọmọ ìjọ mi máa mọ̀ kí n máa sọ fún wọn mi lè ṣe program kó má rí nǹkan bíi 20-25 every week wọ́n dẹ̀ máa ń confirm lẹ́sẹ̀kẹsẹ̀ ṣùgbọ́n màá dẹ̀ máa sọ fún wọn pé bọ́lá òun ṣe sọ fún mi nìyẹn o ní tí òfin yẹ kó rí bẹ́ẹ̀ mọ́ rè ṣùgbọ́n kíkan máa dédé máa sọ̀rọ̀ ní kì í sábà ṣe irú nǹkan bẹ́ẹ̀ because ó dangerous gidigidi because ilé ayé yìí ṣé ń gbọ́ mi lótú àgbọ́yé ilé ayé yẹn gbọ́dọ̀ very careful Ọlọ́run ò dàbí èèyàn nígbà míì Ọlọ́run máa ń fi nǹkan hàn wá á jẹ́ pé àwa nìkan ló sọ fún kò ní ká sọ fún èèyàn rárá ìgbà míì Ọlọ́run á fi nǹkan wá mo dẹ̀ máa ń sọ fáwọn èèyàn nítorí Ọlọ́run bá fi hàn ẹ́ tí wàá ti ní solution má sọ jáde má sọ jáde torí bẹ́ẹ̀ ni òun fi fear táwọn èèyàn lọ́kàn nìyẹn and God that we are serving is peace because Christ is Prince of Peace ṣé Ọlọ́run ò ní sọ kọ́kọ́ kó má fi solution sí sọ́nà wa lè sọ̀rọ̀ kó má sí solution bẹ́ẹ̀. kò sọ gbọ́dọ̀ Ọlọ́run máa fi solution sí tọ́lọ́run fi nǹkan hàn yàn kí ẹ̀ má bàa ní wàhálà ni èyí tó bá ní solution á ní kó má ṣe rárá má avoid díẹ̀ má avoid kíni completely bẹ́ẹ̀ kọ́ lọ́n sọ fún yàn pé nǹkan báyìí ń bọ̀ o àárẹ̀ nǹkan báyìí fẹ́ ṣe o nítorí àwọn sọ fún yín pé ẹ wà nú àwẹ̀ tàbí pé ẹ máa ṣe nǹkan báyìí tàbí pé ṣe nǹkan báyìí Ọlọ́run á sọ nǹkan kò ní Ọlọ́run á sọ nǹkan yẹn á gbé solution wá bá ẹni bá ti lọ bá ànàṣọ Ọlọ́run pé ànàṣọ nǹkan báyìí ló ṣẹlẹ̀ tó ní kò solution tó ń dẹ́rù bá ẹni wọ́n fẹ́ gbá ẹni wọ́n lè sọ kí tètè ṣe kíákíá ni Ọlọ́run kì í kánjú gbàdúrà fún tọ̀hún sọ tó máa ṣe ni wọ́n ti lọ bá ànàṣọ Ọlọ́run tó ní kó máa lọ mówó wá tó fẹ́ fún Ọlọ́run lówó ni ẹ lọ ra gbá ẹ lọ ra owó ló ti rí yẹn nu báíbù ẹni tó yẹ ẹlòmíràn àti pé ẹ lọ báyàn fún ìṣòro owó ẹ tún ní kó máa lọ 100,000 200,000 tó lówó lọ́wọ́ tó wá báyìí wọ́n máa ń take advantage àwọn èèyàn ni Ọlọ́run ni kó ṣàánú wa Ọlọ́run ni kó ṣàánú ọ̀pọ̀lọpọ̀ wọn fẹ́ wà relevant ni àbákan náà wà ń sìn láìpẹ́ náà ṣe rí pé babaláwo ni àbáyẹn mi ìfẹ́ dárúkọ ẹ̀ náà tí mo ti mò ń sọ yìí ló ń sọ pé kíní òkìtì ọ̀gán ewé gbá ewé àkọ́kọ́ wò ká iṣẹ́ babaláwo tó ń gbà mọ́ṣẹ́ ẹni mi ò ní kó má ṣe nǹkan fún ìyàtí ara yóò bá yá ó lè ṣe nǹkan fún pé nǹkan bí ewé kan Ọlọ́run ló déwé máa mú láàrọ̀ sínú ẹ̀ lè bá fẹ́lẹ́ ìwọ́n kò bá sọ máa dákẹ́ òkìtì ọ̀gán ìyẹ̀pẹ̀ àárọ̀ ojú ọ̀nà ìyẹn ti kó oníṣẹ́ ẹ wo owó tẹ́mi kan rí nìyẹn olóòtú so Ọlọ́run ní kó ṣàánú wa àwọn èèyàn understand ẹ wo géèmù láyé yìí olóòtú ilé ìfẹ́ gbá ẹ òun náà fẹ́ gbá ń tọ̀hún ẹni máa yára ni o wọn ọ̀dẹ̀ nílò direct máa lo brain lẹ́yìn máa lo brain ní tiẹ̀ tó bá ti mọ ọgbọ́n yẹn èmi ni wọ́n fẹ́ àkànlá yẹn mo ti gbọ́ màá rí ẹ later nígbà bá yìí tó retí ẹ tí ò rí ajókòó ara ẹ jẹ géèmù láyé anybody play game ni pastor ń play game pẹ̀lú ọmọ ọjọ́ ẹ ọjọ́ ń play game pẹ̀lú pastor ẹ tó bá ní brain ló máa jẹ lọ nílẹ̀ ṣe rí nìyẹn ṣùgbọ́n different formula ló máa ń gbé kinní ẹ̀ gbà tó bá ti ní nọ́mbà 6 ò lè mọ̀ olóṣù tó máa sọ fún ẹ géèmù láyé géèmù ní olóòtú Ọlọ́run ní kó ẹ jẹ́ Nàìjíríà yẹn ọjọ́ iwájú ń bọ̀ ṣá máa ṣe ìwé tó lágbára pẹ̀lú Nàìjíríà máa ṣe ìwé tó ní agbára bíi 6 gan ni máa ṣe papọ̀ ní tí mo ti rí mbẹ̀ ní tí mo ti lẹ́ẹ̀ ó lágbára díẹ̀ Ọlọ́run kó ṣàánú ni olóòtú. Àmín ọ̀dà ẹ ṣeun o Prophet Fẹ́mi Wahab pẹ̀lú àwọn àlàyé ọ̀rọ̀ yín ẹ tún bá mi fi ọ̀rọ̀ àmọ̀ràn síta pẹ̀lú àwọn ìkìlọ̀ tó yẹ káwọn èèyàn mọ̀ tí wọ́n fi ní mọ̀ kó sọ́wọ́ gbájú ẹ̀ bíi ti bàbá Kọ́lá Olóòtú tó wáyé. kí n tó ṣe àmọ̀ràn síta màá dá àmọ̀ràn kan ẹ̀yin èèyàn mi níbi pé dáa ti ń gbọ́ mi tó yẹ pé ilé èèyàn mi ni pé Yorùbá lájọ ń sọ èmi dẹ̀ rèé lẹ́yìn Ọlọ́run tó dá mi mi ò ṣẹ́rìṣì family mi force Yorùbá mo ṣẹ́rìṣì because inú Yorùbá ni family mi ti jáde tí wọ́n ṣe pé ní èèyàn mi ọdún tí ń lọ sópin the last month of the year láwa yìí ẹ̀mí gígùn ló ń sàn yá tó o bá tí ì kú kò sí tó o lè padà dà kọ́ọ̀lù ẹyọ kan ó lè transform life ẹ̀ àárẹ̀ tí àtẹnudẹ tó ṣe àárẹ̀ fún dídí ọdún 15 tó padà dìde má rora ìpín má kọ́ ọbọ̀n tó gbóná wàá jẹ́ pé wàá gbogbo ètò kù lọ lẹ́gbàá ẹ̀wọ̀n tàbí pé wàá from fry pan to fire tí wàá ní orí bẹ́ẹ̀ tọmọtọmọ tẹ̀bítẹ̀bí lórúkọ Jésù. Àmín. Now nípa olóòtú Ọlọ́run fi kí ní kan wọ̀n mi lálẹ́ àná
nípa ilẹ̀ Yorùbá South. À ń sọ káwọn ẹwé súnmọ́ mi, wọ́n ń pa àwọn èèyàn nílẹ̀ Haúsá lóòótọ́ ni, ṣùgbọ́n Ọlọ́run fi hàn mí àwọn ọmọ iléèwé kéékèèké táwọn èèyàn jí gbé tó fi ń ṣoògùn owó lẹ̀ tí wàá ń kọ́ tí a lè káyé wọn ni. mi wà tó pé babaláwo ní wọ́n máa fẹsẹ̀ ara rìn wálé ni, ìyẹn ò tiẹ̀ ló ń kà. Ọlọ́run fi hàn mí lálẹ́ àná lọ́kàn òkè kọ́lọ́run kó ṣàánú Nàìjíríà, àwọn tó ń gbèyàn ọ̀tọ̀, àwọn tó ń ta páàtì ọ̀tọ̀, àwọn tó ń lu yẹ̀dẹ̀ kò tẹ̀ sí security. Ọlọ́run máa fi ṣẹ̀ṣọ́ àwọn ẹbí wa àtàwọn tó ń gbé bẹ̀ lórúkọ Jésù. ṣe rí àwọn èèyàn máa ń study èèyàn. Another thing ni pé don't be desperate. Don't be desperate. Desperation máa ń gbà wọlé síyàn lára. Kò sí nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ tó ṣẹlẹ̀ sẹ́lòmíì rí. Tó o bá ti wà desperate, chances àti gbààyàn ó máa ń pẹ́. Don't be victim before you wise. Because gbogbo òṣòro kọ́ lèyàn lè bọ́ ń bẹ́ o. Tó bá jù bẹ́ẹ̀ lọ téèyàn lọ ta létẹ̀lú náà bó ṣe máa ṣe nìyẹn, ó tán náà nìyẹn. Ọlọ́pàá dẹ̀ máa blame pé ṣó lẹ kí ló ti ń pè sábọ́ọ̀dù mọ́ta kó òun ṣe nǹkan báyìí ni. Ìyàwó wọn tún máa blame èèyàn, wọn máa ṣe ẹni tí ò gbọ́n tó ẹ tí ò tó ẹ lójú àti máa sọ pé ẹ bá ti má ṣe bẹ́ẹ̀ sá wọn máa gbẹ̀ lámọ̀ràn ìyá máa wò bí ọ̀dẹ̀. So don't be desperate. Èrè wa ò ní fòwárù lórúkọ Jésù. Ẹ ṣọ́ra fáwọn ìránṣẹ́ Ọlọ́run káàkiri including me. Máa ń sọ fáwọn ọmọ ọjọ́ mi, follow me as I follow Christ. Tí n bá ti tẹ̀lé àná Ọlọ́run má tẹ̀lé mi o. Torí tẹ̀sán ò lè lò, ó lè lò ránṣẹ́ Ọlọ́run. Follow me as I follow Christ. Ìránṣẹ́ Ọlọ́run bá ti ń sọ nǹkan tó ti lòdì sí Bíbélì, jìnnà sí wọn o. Tọ́wọ́n bá lè gbèrú ẹ̀, wọ́n á gbà torí ẹ̀, wà very careful. Ìyẹn sọ jù bẹ́ẹ̀ lọ. Nọ́mbà mi ò yí padà +34 698 256 +34 698 256. Google YouTube wa ní Believer Citadel TV. Ẹ lè wo oríṣiríṣi ìtẹ̀lẹ̀ kọ́ wa bẹ́ẹ̀ lóríṣiríṣi nípa àdúrà ní nípa àgbéyàwó ó pọ̀ rẹpẹtẹ. Ètò bá fẹ́ ló máa rí mbẹ̀ wá ti rí táìtù ẹ̀ mbẹ̀. Wọ́n dẹ̀ tó fẹ́ gbà lámọ̀ràn ẹ lọ sí Google ẹ kọ Prophet Fẹ́mi Wahab sí. Program dájú pẹ̀lú Ẹ̀mbẹ̀yẹkẹ mo ṣe bẹ̀rẹ̀ ránṣẹ́ everything lẹ́ máa kò ń ṣọ̀rọ̀ 40 lẹ́ máa rí bẹ̀ tẹ́ máa kẹ́kọ̀ọ́ tó máa ràn yín lọ́wọ́. Ọlọ́run ní fún wa sílẹ̀. Ọdún yìí sẹ́ àwọn la máa rẹ́yìn yẹn kò ní rẹ́yìn wa tẹ̀bí tààràtàrà ní orúkọ Jésù àmín. Tọ́ ẹ ṣeun Prophet Fẹ́mi Wahab láti Madrid ní Spain. Ẹ pe nọ́mbà yín fáwọn èèyàn lẹ́ẹ̀kan. Nọ́mbà mi ò yí padà +34 698 256 +34 698 256. Ẹ ṣé olótù. Tọ́ kò ní jù báyìí lọ ẹ̀yin èèyàn wa. Ẹ jẹ́ á máa ṣọ́ra ṣe, ẹ jẹ́ á ṣe sùúrù, ká má sì jẹ́ kán gbá wa. Ká fi ti ọ̀rọ̀ bàbá Kọ́lá Olóòtú ká fi ṣe àríkọ́gbọ́n. Torí tó bá délẹ̀ tán oríṣiríṣi ọ̀rọ̀ ẹni tí ò tiẹ̀ yẹ kó fúnyàn lámọ̀ràn gan la máa fúnyàn lámọ̀ràn. Torí Yorùbá ló sọ pé oríṣiríṣi ọ̀bẹ la máa ń rí níjọ́ òkú erin. Tèmi tí ń tòótọ́. Nípa ti wòlíì tó sọ àsọtẹ́lẹ̀ òṣè ẹ jẹ́ á tún kẹ́kọ̀ọ́ láti ibẹ̀ yẹn náà. Tóbi Fásùgbà ló kọ mi. Prophet Fẹ́mi Wahab ẹ ṣeun o. Ẹ máa wò kẹ́ ẹ máa share ẹ̀ fáwọn ẹlòmíì ló ní Bẹ̀m̀bẹ̀yẹkẹ. Bẹ̀m̀bẹ̀yẹkẹ TV kò ní lóyìn ládùn jù ó gbafẹ́ ó gbààyè òun ni ẹ máa wò.